an international religion. There are more people espousing Yoruba religion outside Nigeria today than there are in Yoruba land in Nigeria. Let me give you an example. In the province of Bahia, nígbà tó mọ́ láàárọ̀ yìí wọn ò bí fúlàní kan dá wọn ò bí eégún ẹ̀dá kó ṣẹ́ ní bèrè ìgangan tápà. ṣùgbọ́n ogun tí ń jà wá lẹ́ Yorùbá ogun tó ń wogun pé ohun wọn ò ní papọ̀ ohun ò ní jọyọ̀ kan òun logun tó ń jà wá torí tó bá yẹ pé nígbà yẹn gbogbo wa fi ẹnu kò ká lé wọn ni nígbà tí Sunday Igboho fẹ́mi ààrẹ ẹlẹ̀ tó risk lábẹ́ wá kò ní mọ̀lẹ́bí ń bí fa ogun tó ń wogun pé ohun wọn ò ní papọ̀ ohun ò ní jọyọ̀ kan òun logun tó ń jà wá torí tó bá yẹ pé nígbà yẹn gbogbo wa fi ẹnu kò ká lé wọn ni nígbà tí Sunday Igboho fẹ́mi ààrẹ ẹlẹ̀ tó risk lábẹ́ wá kò ní mọ̀lẹ́bí ń bí kò lẹ́bí ń bí kò lóko ń bí kò ní lẹ́bí kò sí investment ẹ̀ ń bí tí o ti sọ pé òun ló ká òun lára tó wá fọwọ́ sọ̀yà wípé ó ọ̀rọ̀ òyìnbó lè mọ̀ ṣùgbọ́n torí ìfẹ́ Yorùbá tó ní fúnra ẹ̀ ló wá kí la ṣe abùkẹ́sọ gbogbo wa fẹnu kò ká lé wọn ni nígbà tí Sunday Igboho fẹ́mi ààrẹ ẹlẹ̀ tó risk lábẹ́ wá kò ní mọ̀lẹ́bí ń bí kò lẹ́bí ń bí kò lóko ń bí kò ní lẹ́bí kò sí investment ẹ̀ ń bí tí o ti sọ pé òun ló ká òun lára tó wá fọwọ́ sọ̀yà wípé ó ọ̀rọ̀ òyìnbó lè mọ̀ ṣùgbọ́n torí ìfẹ́ Yorùbá tó ní fúnra ẹ̀ ló wá kí la ṣe abùkẹ́sọ ẹ bá mi ṣe fídíò yìí ẹ jọ ń torí Ọlọ́run gbogbo àkókò tẹ. Lanlate environment is under attack now, so we call on all security agents to please come to our aid. People are being harassed, people are being shot. Please, Lanlate under attack now. Please help. Káàárọ̀ ká sọ gbogbo àkókò tẹ́ máa rí fídíò yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa share fídíò yìí. Ẹ share fídíò yìí, ó ṣe kókó. Ẹ share fídíò yìí. Ṣẹ́rí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àfẹ́ iná gẹdú mọ́. We don't want iná gẹdú mọ́ ní Lanlate. No more inú gẹdú. Government should come and do something about it. Ẹ wá yanjú ọ̀rọ̀ inú gẹdú. Àti kékeré tí mo ti kéré ni mo ti gbọ́jú bọ inú gẹdú. Wọ́n nílẹ̀ ìjọba nínú gẹdú. Ibi tí gẹdú bá ti wà, ìjọba ló ní. Kó tó di pọ́rọ̀ àwọn kidnappers bẹ̀rẹ̀, kọ́rọ̀ bandits tó bẹ̀rẹ̀, tí àwọn èèyàn bá jíyàn gbé, inú gẹdú ló máa ń gbà. Tí anything bá ṣẹlẹ̀ tó jẹ́ atrocity, inú gẹdú ló máa ń sá lọ. Tó bá dẹ̀ ti lè kó sínú gẹdú yẹn, ẹ lè rí wọn mọ́. Ní alẹ́ àná sáàárọ̀ yìí, wọ́n operate ní inú gẹdú ní ọ̀nà Èrúwà sí Lanlate. Ní alẹ́ àná sí àárọ̀ yìí, mi ò fẹ́ tàgì píṣọ̀ yẹn torí Facebook kò gbà ẹ̀jẹ̀ everything kò gbà nǹkan tó jẹ mọ́ ẹ̀jẹ̀. Ẹ bá mi share fídíò yìí. Òun ni tó bá gbọ́ mo tàgì ẹni, ó máa flag fídíò yìí. Facebook máa flag ẹ̀ torí tẹ bá rí bí ẹ̀kọ́ ṣe bo ẹni yẹn. Ní alẹ́ àná láago 9 ni wọ́n operate ń bẹ̀. Alẹ́ àná ni àti ìmọ̀ àwọn tó jẹ́ ohun tó tẹ̀ wá ń dùn mí jù báyìí ní ìsìn wípé gbogbo ìgbìyànjú àwọn vigilante gbogbo ìgbìyànjú àwọn ọdẹ wọn ò rí wọn mú wọn ò rí àwọn wèrè yìí mú. Mi ò tí mọ̀mọ́ ibẹ̀ ṣe picture àbí fídíò yìí tí mo ṣe fẹ́ tàgì ẹ̀ torí ẹ̀jẹ̀ tó wà ń bẹ̀ ni mọ̀mọ́ ibẹ̀ kọ́ bẹ̀. Ẹ bá mi share fídíò àfẹ́ inú gẹdú mọ́ Lanlate. Àfẹ́ inú gẹdú mọ́ ní Lanlate. Gómìnà Ṣèyí Mákindé ihun tẹ́ bá fẹ́ ṣe sí bóyá káàtì náà bọ̀ bẹ́ẹ̀ ni o tàbí kó wá bọ́ọ̀nù ẹ̀. Ní alẹ́ àná wọn operate inú gẹdú ni wọ́n gbà tó fi sá lọ. Àwọn èèyàn méjì ni wọ́n ṣe léṣe tí wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí. Àwọn méjì ṣe wá rí gbogbo ẹ̀tẹ́ ní school tó jẹ́ pé tẹ́ bá ti ní yàrá méjì yàrá mẹ́ta ẹ máa kó àwọn ọmọ lọ ní ugbó pípẹ́ ti ní school. Àfẹ́ mọ́ bóyá kẹ́ kó àwọn ọmọ wa padà sí gbòòrò kẹ́ máa ṣe swing gbòòrò. Ẹ má bínú bí voice mi ṣe rí stress tó ṣì wà lára mi kò tí kúrò mbẹ̀. Àwọn èèyàn dá school sílẹ̀ ẹ wo kẹ́lẹ̀ mọ̀ títì ni mo wà ọ̀nà tó lọ sí Màyà rèé
ọ̀nà tó lọ sí Èrúwà lẹ́ ń wò yìí ọ̀nà tó lọ Èrúwà òun lẹ́ ń wò yìí torí ẹ̀ ló jẹ́ kí n bọ́ sí títì torí ẹ̀ òun ló jẹ́ kí n bọ́ sí títì àfẹ́ inú Gẹdú mọ́ Làlátẹ̀ kí wọ́n wá bá wa cancel ẹni sí inú Gẹdú we don't want it again àfẹ́ inú Gẹdú mọ́ torí àwọn tó ń ṣe inú Gẹdú fún wa yìí wọn bá wa gbé Làlátẹ̀ wọn gbèrú wa àwa la gbèrú wa àwa la ń gbé bẹ̀ èèyàn méjì ni wọ́n ṣe léṣe lálẹ́ àná láago mẹ́sàn-án ṣé láti ṣú láago mẹ́sàn-án ni yé lè ti ṣú láago mẹ́sàn-án ilé ò tí ṣú láago mẹ́sàn-án náà àbí tí wọ́n bá ṣe àlọ́bì kan náà tó bá ń bọ̀ yóò ṣe àwọlé wa sùn ni àwọn méjèèjì ní sẹ̀sẹ̀ kan ẹsẹ̀ kan wọn làwọn méjèèjì wà wọn ò dẹ̀ ra àwọn olórí burúkú yìí mú ṣáárí gbogbo ẹ̀yin tẹ́ wọ́n gbàgbọ́ ọ̀dẹ̀ fúnlẹ̀ Làlátẹ̀ ẹ wò ó àti lọ́nìí àtúbọ̀tán yóò ní dáa o gbogbo ẹ̀yin ọmọ Làlátẹ̀ tẹ́ bá gbàbọ̀dẹ̀ fún lu yìí ẹ̀yin ọmọ Èrúwà tẹ́ bá gbàbọ̀dẹ̀ fún Làlátẹ̀ tẹ́ gbàbọ̀dẹ̀ fún Èrúwà àtúbọ̀tán yóò ní dáa ẹ̀ ní lálẹ́ gbogbo bí tẹ́ bá ti rí ẹni strange face ẹ ti rí ojú tójó tuntun ẹ tètè pariwo síta. ó ní kó má ṣe tán ẹ má ṣe jẹ́ kó dẹ̀ tán ó ní kó gbọ́dọ̀ tán kò yẹ kó mi tán lẹ́yìn ẹja o gbógun má jalù lọ́mọdé yẹ mọ́ wí kálàáfíà òjọba ni má jà sọ láńké tán ó lé mi ò gbọ́dọ̀ tán lẹ́yìn ẹja wa ká má fi iná sórí òrùlé sùn ọmọ Yorùbá alọ́pọ̀ àǹjọ wọn àníyàn àǹjà tẹ́ alẹ́kọ̀ọ́lẹ́ àtúnjẹ láǹfùnfún èmi jù ọ́ ìwọ ojú mi lágídé bí adé inú níbí ni àti lára ọ̀dàlẹ̀. ọmọ Yorùbá alọ́pọ̀ àǹjọ wọn àníyàn àǹjà tẹ́ alẹ́pọ̀ nílé àwa ń jẹ ilá funfun Tinubu ò dáa Àkànbí ọmọ olódòdẹ dáa Àrẹ̀mú Ọbásanjọ́ ẹ̀yin náà ò sunwọ̀n ìkà níyìn àti Tinubu àtọbásanjọ́ ìkà lẹ́yìn méjèèjì tó bá tiẹ̀ wá lẹ̀ Yorùbá ní èpè tí wọ́n wọn èpè lulẹ̀ Yorùbá ṣe bẹ́yìn méjì dàgbà dàgbà lójú nìkan ẹ tún dàgbà nínú ẹ̀yin méjèèjì yẹn lè pé wá ń jájú o Tinubu àtọbásanjọ́ èpè tó sọ pé wọ́n wọ̀n fúnlẹ̀ Yorùbá ẹ̀yin méjèèjì yẹn ni wọ́n sọ òkùtù èpè yẹn ni wọ́n sọ lù ẹ wá mú èpè yẹn ẹ mú òdì ẹ̀ kalẹ̀ ẹ fẹ́ kí ìran tó ń bọ̀ máa jẹ èpè yẹn lọ Yorùbáwùyí lórúkọ mi Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ sàkátà pàrà báyìí ní àgbàlagbà máa ń sin tó bá ti yí láì dúró ti di kẹ̀lẹ̀bẹ̀ nìyẹn àbí kó lọ́wọ́ kan àrùn nínú Tinubu ẹ̀ dà Àkànbí ọmọ olódòdẹ gbogbo ayé ò dà Àrẹ̀mú Ọbásanjọ́ ẹ̀ sùn ọ́ ẹ̀yin méjèèjì politically aṣíwájú lẹ jẹ́ ẹ ti jẹ́ president ní Nàìjíríà ìkan ti ṣológun rí ìkan ṣalágbádá alẹ́nu lọ́rọ̀ ni ẹ̀yin méjèèjì Ọbásanjọ́ àti Tinubu wọ ẹ̀yin méjèèjì ni ò dáa Yorùbáwùyí lórúkọ mi tí Sunday Igboho wáyé pé Musa Abdulkarim ló ń jẹ́ àbí Dáńsókótó àbùrùsọ́ngánná ló ń jẹ́ Sunday Igboho ò ní sí lẹ́yìn òdì Tinubu ò dáa Tinubu ò dáa Ọbásanjọ́ ò sùn ọ́ tó máa fi pa gbogbo ilẹ̀ Yorùbá tán Tinubu ò ní sọ nǹkan kan Ọbásanjọ́ ò ní ṣe nǹkan kan láti defend wa. They are fighting for their political ambition. Buhari remove forest guide. Tinubu débẹ̀ kò lè fèsì. Buhari ní kó lọ pa Sunday ọmọ Adéyẹmọ. Orí yọ Àdìsá, ó wà ní SI. Tinubu débẹ̀ kò lè pe Sunday Igboho wọlé. Bàbá Ọbásanjọ́. Gbogbo time tẹ́ fi ń jáde tẹ́ fi ń sọ̀rọ̀ oneness Nàìjíríà. Ẹ̀ẹ̀kan tí ẹ bójú wẹ̀yìn wò kẹ́ ṣe ní ògbè wẹ̀yìn wò.
tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Nàìjíríà tẹ wá wò pé èèyàn kan tàbí ẹ̀yà kan tẹkàn wá bákan ṣá wípé ó jẹ́ Yorùbá wọ́n dẹ̀ fún yín ní máàkì ilẹ̀ Yorùbá wọ́n gbé sí ní ẹ̀kẹ́ ẹ wo ọjọ́ kan ẹkàn tí ẹ jókòó kọ́ máa yín tan ring glass wọ́n bá yín tàn ẹkàn tí ẹ sọ̀rọ̀ nípa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá èyí tí mò ń sọ tó máa ní kí n pẹ̀jẹ̀ nínú yín ò sí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ojú ń tì mí nígbà tí mo rí àwọn àsùnwánà tí wọ́n ń jáde. Oh my God. Wọ́n ní tí ajá bá lẹ́ni lẹ́yìn ó máa pa ọ̀bọ. Nígbà tí mo rí àwọn àsárídòkunbọ̀ tí wọ́n ṣe fúlẹ́ńgé tí wọ́n protect ilẹ̀ wọn. Àwọn Hausa forest guard àwọn náà ti jáde mo gbé picture wọn ní bí 4 months ago. The video is with me now. Àwọn náà tún jáde tún kẹ́rù jáde pé ẹni Fúlàní tó bá wá a máa ṣubò yín ni a máa ṣú sí yín lára. Enter mi kí n enter lọ́rọ̀ tó jẹ́ kó wà nílé ayé nísìn ọ̀gùgà Nàìjíríà. You enter me, I enter you. You gbé fún mi, I gbé fún ẹ. Ó máa kù sọ́wọ́ tó bá fast jù. Àwọn Fúlàní ń display pẹ̀lú ọ̀kadà. Wọ́n kó ìbọn káàkiri nílẹ̀ Yorùbá. If you have anybody lọ sí page mi láàárọ̀ yìí lórí YouTube Yorùbáwùyí. Mo pé onítọ̀ wọn á ti rí bí wọ́n ṣe wọ Ògùn State. Àwọn real estate 6 real estate marketers 6 ó wà lórí page mi Yorùbáwùyí lórí YouTube. Ni wọ́n jí kó ní Ògùn State ní àná. Àwọn ọmọ yín nìyẹn o. Àwọn 6 yẹn tó bá pàdé àdé ní ààyè wọn ò lè pé mọ́. Mentally wọn ò lè pé mọ́. Torí wọ́n á nà wọ́n wọnú igbó ni. Wọ́n á nà wọ́n bí ẹni pé Ọlọ́run kan ló dá wọn wọnú igbó ni. Physically wọn ò lè pé mọ́. Lẹ́yìn tó bá ti wà traumatized mentally, physically, egungun wọn á ti rún sínú. Ohun tí mi ń ṣe kó tó di pé ó travel tipátipá, wọ́n jí gbé. Tó bá dé kò ní lè ṣe mọ́. Wọ́n wá sọ Yorùbá dá láàbò ara tó máa kógun dé everybody àti di handicap. Wọ́n sọjọ́ ẹ̀dá. Tí bá ń wò yín lórí kí n ṣe bá ń sọ̀rọ̀ bá máa pé ṣé àwọn bàbá wa náà làwọn eléyìí. Tinubu ẹ̀yin náà sùn wọn. Kẹ́ tó débẹ̀ wọ́n ní Buhari ló wà ńbẹ̀. Ẹ̀yin ọmọ yìí ẹgbẹ́nu dákẹ́. Buhari á mú yín o, á pa yín o, á tì yín sẹ́wọ̀n o. Ẹni máa ròyìn ogun ò ní kú. Ẹ̀dá tí ó lágbẹ̀yìn ò ní táwọ́ náà. Àwa mọ̀ pa máa ròyìn ogun. Elédùmarè ò ṣe fi ẹ̀mí wa lé Buhari lọ́wọ́. Kí ló wá fún Buhari lẹ́gò? Kí ló fún Buhari lọ́dá city? Kí ló fún Buhari láti máa yan fúlẹ́ńgé lórí àwọn ọmọ Yorùbá? Ṣé bẹ́yìn bàbá wa lẹ̀ wá ń sàlẹ̀ ẹ̀bẹ̀? Tí náà bá láwọ̀ kò ní gòkè odò. Ìró Buhari tó ń dún lórí ọmọ Yorùbá ní pọ́nlá. Ṣé bẹ́yìn bàbá wa lẹ̀ wà lẹ́yìn ẹ̀? Physically, spiritually, you supported Buhari. At the long run, Buhari padà jojú Tinubu pẹ̀lú àwọn Fúlàní. Ṣé wọn ò jojú ẹ̀ ni? Nítorí pé Tinubu náà jẹ́ èèyàn tó le ni. Mi ò ní fẹ́, mi ò ní gbà. Tó wà lára Sunday Igboho ló wà lórí Tinubu náà ọgbà ti gbá ṣinṣin ó wà lórí Tinubu náà. Òun náà ti forí gbá BRT. Ó yẹ takú tì wọ́n lọ́rùn. President tó dìlé ní ṣé àwọn Fúlàní fẹ́ kó débẹ̀ ni? And despite everything, Tinubu ò ṣe ló gbé wẹ̀yìn wo, kò gbẹ̀yìn kó wò wá nílẹ̀ Yorùbá. Tinubu ò rí wa. So rí wa ni Tinubu. Tó bá rí wa, ẹni tá à ń wò lénìí, ó ní Sunday Igboho. Even our politicians now, they are now calling Sunday Igboho. Gbogbo videos kọ́ lèmi máa ń gbé. Because sometimes when some people talk, mi ò kí ń kàwé wọn kún.
When we were talking then, when we were shouting, yelling, crying, they were not muted, even if they don't have what to say. They were busy calling us names. They call us terrorists. Wọ́n fẹ́ dógun sílẹ̀ Yorùbá ni o, wọ́n fẹ́ sun náà dáná sun Nàìjíríà ni o, ṣáà là ń dáná sun Nàìjíríà lọ́wọ́ yìí nísìn. Òkúta tọ́mọ lẹ́yìn kọ́ ti padà digun lé mọ́ yín lọ́wọ́. Tinubu ẹ free Sunday Igboho. Ẹ fún ní account, ẹ fún lákàntì ẹ̀ náà tó ní ti kọ́ mi wà bẹ́ẹ̀ fún yín ni. Ẹ ṣí àkáǹtì Sunday Igboho. Ṣé kò ti máa jà? Kó tẹ̀ máa pa Yorùbá lọ lẹ́fẹ́, iye tó bá pa wọ́n kù. Ọ̀rọ̀ tí náà ni kó onú wé tán. Àwọn tó ń pe Sunday Igboho sí, o mo ti gbé fọ́tò Ṣèyí Tinubu síbẹ̀. Why tẹ́ pe Sunday Igboho? Bóyá kẹ́ pe Ṣèyí Tinubu. Tí Tinubu bá busy as president Nigeria, tí wọ́n ń ṣe wàhálà káàkiri, agbésùnmọ̀mí ò jẹ́ kán gbádùn, ìlú le, wọ́n fìtínà wọn, wọ́n fò, bóyá kẹ́ pe Ṣèyí Tinubu. Ọkùnrin ni Sunday Igboho, ọkùnrin ni Ṣèyí Tinubu náà. Tókó bá tókó, tẹ́pọ̀n bá tẹ́pọ̀n, àwọ̀ kan máa ń yí jù kan lọ. Ṣùgbọ́n ibi tí competition bá ti wà pé a nídìí ọkùnrin, ẹ̀fọ́ ní pé Sunday Igboho nísìn. Mo rẹ́ni tó yẹ pé lára àwọn tó bú mi nípa Yorùbá nation yìí, mo gbà tó post mi ò tẹ̀sí mi ò jí mi kíní ẹ̀yàn kan send ẹ̀ sí mi. Wọ́n jí ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ 25 million. Lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ló búra sí. Everybody is now calling Sunday. Why Sunday Igboho again? Tinubu, please allow Sunday Igboho to be a father, a good father that he has always been to his children. Àwọn ọmọ ẹ̀ abroad ni wọ́n ti ń lọ sí school. Ó máa san school fees àwọn ọmọ ẹ̀. Tinubu, why? Sunday Igboho rán mi sí yín omi ìtẹ̀rántí àti màtí wọ́n ti sọ̀rọ̀ gbẹ̀yìn. Ó máa san school fees àwọn ọmọ ẹ̀. Ṣé kí àwọn ọmọ ẹ̀ di ọmọ ọlọ́mọ, kí ìyàwó ẹ̀ di ìyàwó oníyàwó tó kó jà fún wa nílẹ̀ Yorùbá ni? Kò sí èèyàn méjì tí èpè ń jà tayọ Tinubu àtọbásanjọ́ nílẹ̀ Yorùbá. Ṣé ká máa dá 200, 500, 1,000 naira fún Sunday Igboho? Ṣé kò fi jẹun ní àbí kò fi sanwó school àwọn ọmọ ẹ̀? You know how much it costs láti rán ọmọ lọ sí school nílùú òyìnbó. Ọmọ Sunday Igboho mélòó ló wà nílùú òyìnbó? Báwo ló ṣe máa sanwó school wọn? Ọkọ tó ti ń tọwọ́ bàpò, tó ti ń fún ìyàwó lówó, ẹ fẹ́ kó máa dúró de ìyàwó láti jẹun ni? Tàbá dẹ̀ fún yín lépè iṣẹ́ ṣó pé ẹ máa wẹ̀ dá. Ẹ̀yin bàbá ẹ̀, tàbá tí gbogbo ọmọ Yorùbá tàbá dá ìpèjọ fún yín, kí gbogbo ọmọ Yorùbá ká dúró báyìí ká wá ní ẹ bá wa gádá ìpè. Tẹ́ ẹ bá gúnyán fún gbogbo ọmọ Yorùbá, a máa tán kò ní yó wa. Ṣùgbọ́n tí gbogbo ọmọ Yorùbá bá dá ìpèjọ fún yín, tá a dá ìpè sínú odó, tá a fi gún iyán fún yín, ẹ̀yin bàbá yìí, nítorí ọ̀rọ̀ Sunday Igboho, mi ìṣòkò ẹ máa lè jẹ́ débì kan o. Àyàfi tẹ́ máa fi tó kù sí reserve fún àwọn ọmọ yín lókun. Nítorí pé ó dìde pé kọ́ má pa ẹ̀ràn. Ṣé torí ẹ̀ lẹ ṣe fẹ́ handicap ẹ̀? Why are we like this? Why? Why are we like this in Yoruba land? Àwọn tí wọ́n gbé lógùn state, báwo náà ṣe máa san owó? Èló náà máa ní kán lọ mú wá? It's a question. And how will they pay it? Yes, marketer ni wọ́n, real estate marketer ni wọ́n. Èló ló wà lákàntì kọ̀ọ̀kan wọn? As a real estate marketer, ọba tí wọ́n gbé ní Bàyá gan, wọ́n ń béèrè 150 million naira.
ọba Bàyà gan tí wọ́n gbé wọ́n ń béèrè 150 million. Àti wá sọ pé wọ́n dù sọ́tún wọ́n dù sósì wọ́n ké sálára wọ́n ké sáré wọ́n ké sọ́rọ̀ ọ̀gbọ́n àga wọ́n padà gẹ́ẹ̀tì 150 million wọ́n kó fún àwọn agbésùnmọ̀mí. Ṣé máa fowó yẹn ra mọ́tò? Ṣé máa fowó yẹn kọ́lé? Ṣé máa fowó yẹn ra bàtà? Kí ni wọ́n máa fi owó yẹn ṣe ọmọ Yorùbá? Nigeria government is a government enriching and promoting terrorism in the name of negotiation. Mo sọ kíní Putin lórí page mi. Putin, president kí ló wí pé Russia. Ó ní ti Ọlọ́run ni pé kó dáríjì àwọn agbésùnmọ̀mí. Ó ní ṣùgbọ́n tòun ni pé kóun send wọn lọ bá Ọlọ́run k'Ọlọ́run lè bá dáríjì wọn. Stylishly, Nigerians support terrorism by negotiating with the bandits, by giving them ransom, and you did not allow the Yoruba people to fight back. Àwa nìkan nísìn la wà vulnerable ní Nigeria. If you don't know, just go and know this. Know this and know peace. Ní Nigeria nsìn Yorùbá nìkan ló wà vulnerable. Yorùbá nìkan ni ò lè gbé hands. In the name of ọmọ wa ló wà ńbẹ̀. When Buhari was there, ó jẹ́ kó ọmọ wa débẹ̀, ọmọ wa ní ẹjọ́ ṣe. Tinubu is there now, ọmọ wa ló wà ńbẹ̀, ẹ má sọ nǹkankan. Mílíọ̀nù náà fẹ́ pa kí 2027 tó tẹ́lẹ̀ fi dìbò. Yes, Tinubu, you might be trying your best, but trust me, Baba, èyàn ò kí ń da lójú ẹni tí ò bá nífẹ̀ẹ́ èèyàn. Ọ̀tá ẹni ò kí ń pa òdù ọ̀yà. Bó bá pẹ̀rin, á sọ pé ìlérí ló pa. Tinubu, no matter what you do to keep Nigeria together, it will still be in vain. You cannot do what Awolowo has done. May his blessed soul rest in perfect peace. What Awolowo has done, Tinubu, you cannot do it. You cannot. Ṣé lè ṣe free education fún gbogbo wa? Baba Awolowo did it. Láàrin ìjọ mélòó sí ìjọ mélòó. Jakande, governor of Lagos State. Ẹ gbọ́dọ̀ wà pàdípàdí ni. Ṣé lè ṣe free healthcare fún gbogbo wa? During àwọn bàbá Awólọ́wọ̀, òyìnbó wa ń bẹ̀ wá ni wípé ẹ wá sílùú wa. Lásìkò àwọn bàbá Awólọ́wọ̀, lásìkò tí a máa gbẹ́bọ, a máa ṣògùn, a máa gbàwẹ̀, a máa lọ ilé aláàfáà, ilé wòlíì, ilé pásítọ̀, ilé adánúṣe, ilé igbá, ilé àwo. Ká lè bá rí físà gbà. Tẹ́lẹ̀ mi bá gba físà báyìí, the first 6 months tó bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn tó jẹ lówó nílé, àwọn babaláwo, oníṣègùn, àfáà, wòlíì, pásítọ̀, àwọn kọ́kọ́ máa send owó fún. Ẹ ṣé sà, ẹ ṣé sà, ẹ ṣé sà, físà tó fi ń bẹ̀ wá tẹ́lẹ̀. Tinubu, tó bá wù yín, kẹ́ ẹ mú gbogbo ilẹ̀ Nàìjíríà, kẹ́ ẹ fi kó gold. Ẹ mú gbogbo ilẹ̀ Nàìjíríà, ẹ sọ di gold. Tí Fúlàní bá débẹ̀, wọ́n bí wọn mọ́ destruction ni. Ká bà nǹkan jẹ́, wọ́n bí wọn mọ́ ni. They will still collapse it. And what is the essence? What is the essence? Pé ẹ ṣe. We are vulnerable in Yoruba land. Yoruba people, we are vulnerable on our land. Yoruba religion has become an international religion. There are more people espousing Yoruba religion outside Nigeria today than there are in Yoruba land in Nigeria. Let me give you an example. In the province of Bahia in Brazil, a province that is a Roman Catholic province, there are more Yoruba centers of worship today than there are Roman Catholic churches.
Almost everybody who is a Roman Catholic is also a worshipper of Ogun or Ja or Yemoja or Oshun and so on. And Yoruba religion is spreading in the world. A professor of comparative religions wrote a book a few years ago. The title of his book, The 8 Leading Religions That Rule the World. And in order of strength in the world, number of people, power, influence, and so on. Yoruba religion is the 6th of the 8. And that's the only religion from Africa that is the 8 religions that will later rule the world. The 8th religion, Tomaku. Yoruba is the only one from Africa. When we said, I want tí wọ́n máa ń rí níta, tó máa ń rí wájú, wọ́n ní Yoruba will later rule the world. Now, everybody from the West are fighting to protect Nigeria from terrorists. And who is the person holding Nigeria now? Ẹ̀mí wo ni Nigeria fi mí? Oxygen wo ni Nigeria fi mí? Tinubu orí ẹ̀ ò lè wú ju iṣẹ́ apá ẹ̀ lọ. Àbí kínú Tinubu wá dùn títí. Okay, let's say Tinubu. Let's come to Bóyá Adenuga. Or maybe we go to àwọn tí wọ́n kọrin àbáwọn actors and actresses wa. Okay, ẹ dá bá mi dárúkọ àwọn olówó tẹ́ bá mọ̀ tí wọ́n lè fi owó invest. Kínú any one of them wá dùn títí pé orí àwọn wú o ju iṣẹ́ apá àwọn lọ o. Kọ́ wá ní the next thing táwọn máa ṣe ni pé káwọn lọ dá company kalẹ̀ sílẹ̀ Haúsá. Ṣó lè possible? Ṣó lè possible? Kí ọmọ Yorùbá lọ dá ilé iṣẹ́ kalẹ̀ sílẹ̀ Haúsá. But each and every one of them are running down to Yoruba land to establish. That is why they want one Nigeria. They have already invested in Yoruba land. Ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin. Ilẹ̀ àrídùnnú. Ilẹ̀ àwọn òrìṣà. Ilẹ̀ tó máa dá àgbàdo sẹ́yìn kùlé tó máa yọ ewé. Omi wa òjò wa ò pọ̀ jù. Oòrùn wa ò pọ̀ jù. Tó bá wà nílùú tó bá ní you are from Nigeria, wọ́n á ní from Lagos. Ìlú mélòó ló ní gbogbo àgbáyé? Ìlú mélòó ló ní omi tó wà ní Wharf? Apapa Wharf. Natural resources. Ìlú mélòó ló ní tani? Àwọn Fúlàní sọ fún yín pé the gold in Zamfara belongs to the Zamfarans. Àwọn tí wọ́n wà ní Zamfara, àwọn ni wọ́n di gold tó wà ní Zamfara. Wọ́n ṣe lọ kọ́ àwọn brothers wọn wá tí wọ́n pa wọ́n ní Sambisa. Ṣé gold, lithium, bitumen, oil, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wà nílẹ̀ Yorùbá, does it belongs to the Yoruba people or it belongs to the Fulani? Even though Àjàlátà náà ẹ̀yin náà kọ́ nù pẹ̀lú gbogbo tó wà nílẹ̀ Yorùbá tó yẹ kí ọmọ Yorùbá máa sáká tó yẹ ká tọrọ jẹ ṣùgbọ́n kan yín ti lè ẹ bẹ̀rù Ọlọ́run ẹ mọ̀ pé lérè ń jàgbá ẹni bá lè kú kó kú ẹni bá lè kú kó kú ni ṣùgbọ́n tó bá pa tálíkà tán wọ́n bọ̀ wá polówó ìyà tó ń jẹmọ tálíkà lọ́wọ́ ó wà ní gym ó ń gbé wéètì ni tó bá gym tán tó bá mú ẹ̀yin olówó sọ́wọ́ ẹ̀jẹ̀ yín àgbẹ̀. Àwọn security tí wọ́n ń tẹ̀lé yín lénìí èèyàn ni wọ́n ẹlẹ́ran ara ni wọ́n o wọ́n lè mú páàsì yín sílẹ̀ tí wọ́n á sán yín ní bàbá ìgbà tí tẹ́ bá ń lọ lójú ọ̀nà kò sí iye ìbúra tẹ́ lè bú fúra fún wọn èèyàn ni wọ́n o ẹlẹ́ran ara ni wọ́n ẹ rántí pé ẹni tó súnmọ́ Kúdí Abíọ́lá ló fa Kúdí Abíọ́lá kalẹ̀ bàbá mi Ọlọ́run bá ń fọ̀run kẹ́ á ní ejò kì í sọ̀yàn láti jìnnàjìnnà tẹ́jọ́ ò bá súnmọ́ ẹ kò ní san ẹ́
àwọn tẹ́ ń wò yẹn wọ́n sì ń bọ̀ fún yín o. Yorùbá Wuyì lórúkọ mi. Mo wíre àbí mi ò wíre, gbogbo ọmọ Yorùbá ẹ má bínú pé mi ò kí yín. An international religion. Okay, so here we are. We have built all these great things, but we don't know how to handle politics somehow. Because when we start fighting among ourselves, we just keep fighting. And we don't look around us to see what is really happening to us. So today, in the 19th century, we fought wars, and we couldn't stop them. And Ibadan, thank God for Ibadan. The Ilorin people who are not Fulani at all, they were Muslims, but they were not Fulani. They were leading an army to conquer the whole of Yoruba land for Islam. So Ọbásanjọ́, despite pé lásìkò tí yín lẹ gbé history kúrò ní school láti please àwọn ọmọ Fúlàní ká má bàa mọ ìtàn wa. Àwọn àgbààgbà kan tọ́lọ́run ò tí ì pa, tọ́lọ́run ò dẹ̀ ní kánjú pa, àwọn náà ń sọ fún wa yìí. Wọ́n ní thank God to the Ìbàdàn people. Wọ́n ti pé bẹ́ẹ̀ náà lọ́mọ Adéyẹmọ ti jáde. Ìjà gbòòrò làrùn Ìbàdàn. Ìbàdàn ò ní bá ní ṣọ̀rẹ́ àìkógun jà ni. Bí ogun ló máa ń ṣe wọ́n ní Ìbàdàn. Ẹ̀jẹ̀ yẹn ló wà lára ọmọ Adéyẹmọ. Tinubu ò dáa, kò lè fi Sunday Igboho lẹ̀. Ọbásanjọ́ ò sún wọn, ó pa history rẹ̀ torí àwọn Fúlàní. Àbúrò ẹ̀ Tinubu náà lè fi Sunday Igboho lẹ̀ torí àwọn Fúlàní. Tí n bá ti wá sí Nàìjíríà ẹnìkan gbé mi ṣí ọyìn. Kí láǹfààní agbára tẹ ẹ ní tó jẹ́ pé àwọn ọmọ tiyín lẹ nílé fẹ́kùn pàjẹ́ ṣí ọ̀kẹ́lẹ́bẹ̀ pẹ́ẹ́ tutọ́ sí yín lára. Àdìsá ń sọ fún yín pé ẹ lè pa messenger ni ẹ lè pa message. Ọlọ́run ò ní fi ẹ̀mí Àdìsá lé yín lọ́wọ́. Àwa la máa gbẹ̀yìn gbogbo yín láti ṣe Elédùmarè. Ní ẹ kánjú kú. A fẹ́ kẹ́ rí Yorùbá nation. Because we still need some things from you guys. Mo tí wọ́n ṣe ní 1960, ṣé mi mọ̀ ń pa ẹ̀ ni? Èrèfé ni mo lè sọ nípa tí wọ́n ṣe 1970. Ẹ̀yin rí 1950, ẹ rí 40, ẹ wo àǹfààní tọ́lọ́run ọba fún yín. And you guys are still healthy. Ẹni tó yẹ ká ìjókòó ká máa wá bá yín pé bàbá Tinubu nígbà tí kinní kan ní kinní tẹ máa sọ fún ọ̀tá máa kọ sílẹ̀. Níbi táyé lajú dé, ẹ̀yin lẹ ń pa history rẹ̀ ní school torí Fúlàní. Ẹ̀yin lẹ lè fi Sunday Igboho lẹ̀ torí Fúlàní. Àwọn kan láti Ìlọrin wọn kì í ṣe Fúlàní o, ṣùgbọ́n torí Islam wọ́n tẹ̀lé àwọn Fúlàní wá sí ilẹ̀ Yorùbá láti wá kọ́ńkà ilẹ̀ Yorùbá fún Islam. Ṣé rí aṣọ èkísà ó ní Nàìjíríà ó ti dágbére fákìtàn. The more you delay our freedom, the more everything will be exposing. When we came out in 2020, when I joined them in 2020, Yorùbá nation no going back. Gbogbo àwọn tí wọ́n bú wa lẹ́ni wọ́n sunkún ni. Gbogbo àwọn tí wọ́n bú wa lánàá wọ́n sunkún lẹ́ni ni. 2021 wọ́n bẹ̀rẹ̀ sí ní bú wa. 2022, 2023 wọ́n padà ń gbé yín ṣépè ní 2025 ni. Gbogbo àwọn tí wọ́n bú wa ńjọ́ kìíní àná wọ́n ti padà ń gbé yín ṣépè nísìn. Gbogbo àwọn tí wọ́n ń support yín nígbà yẹn wọ́n ti padà ń gbé yín. Àwọn kan ti ń gbéra wọn ṣépè tí wọ́n ti ń wọ̀lú wọn. Wọ́n ti gbé ẹ̀gbọ́n mi, wọ́n ti gbé ìyàwó mi, wọ́n ti gbé bàbá mi. Aláàánú ẹlòmíì wọ́n ti jí gbé. He who laugh last, laugh best. Ojú yín máa bò. The more tó máa sọ fún àwọn àkànbí alọ́ba ní 2-3 years ago pé tó ń ṣe wọ́n máa ṣe wọ́n máa jiyàn. Tó máa sọ fún àwọn MS bàbá olówó Èkó and others gbogbo tí wọ́n ń ṣe nísìn wọ́n á máa ṣe wọ́n máa jiyàn. Tó máa sọ fún èmi Yorùbá Wuyì pé màá wà lórí TV màá pariwo kíní kan freedom for Yorùbá nation máa jiyàn. Àwọn tí wọ́n ń bú wa tí wọ́n ń bà wá jẹ́ wọ́n ti join ni wa.
tó bá ṣe wípé àkáǹtì ọmọ Adéyẹmọ ò sí pé ẹ freeze ẹ ni nítorí ìgbàgbọ́ tó ní sí Nàìjíríà ló ṣe kó gbogbo ohun tó ní gbogbo àkáǹtì ẹ ló jẹ́ kó wà Nàìjíríà ó lè open domiciliary account Tinubu 21 accounts ní Buhari gbẹ́sẹ̀ lé Àkànbí ò dẹ̀ wá wò bóyá secretly kàtà sọ pé òun bèrè àwọn Fúlàní kò wá wò pé àjẹ́ kí n ṣe àkáǹtì báyìí fún ẹ ṣàfẹ́ kírípù ẹ̀ ẹni tọ́lọ́run ò lè mú Ọlọ́run ò ìṣẹ̀dá Olúwa rẹ̀ gbogbo wa là wálé ayé wa nàjà kí làwa ń wálé ayé mọ́ ya fún ayé lọ́jà ó ti dájú o ọ̀run ní ibùgbé gbogbo wa o Olúgbé ń ṣe tiẹ̀ ó yanjú ẹ bá rántí ikú Sámẹ́dò yìí Liberian president yẹn bójú mu Tinubu Ọbásanjọ́ àìnítẹ́lọ́rùn ló dá Sámẹ́ láàmú o ilé ayé lẹ́rí yẹn gbogbo wa la rí fídíò yìí ara ẹ̀rù bà mí ara mi kámíkùyàn bí ẹni ikán ẹran kámíkùyàn bí ẹni ikán ẹran òdìdí olórí ìlú o àtúbọ̀tán lẹ́rí yẹn o ẹ jẹ́ ká jọ̀gbà yìí fi kọ́gbọ́n kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé ẹni tí Ṣàngó Àlà tó bá yarí tójú ẹ̀ wọlé kódà bóró ìyá kò lè bá wọn bu àwọn ọmọ Sámẹ́dò wọn ní gbàpò sí president nílùú yẹn láyéláyé wọn mọ ohun tójú bàbá wọn rí gbogbo Sámẹ́dò kò jọ àwọn tán jọ̀rẹ́ tí wọ́n súnmọ́ ṣé wọn gbẹ́sẹ̀ lé ni àwọn ọmọ Abíọ́lá bá lówó bí Abíọ́lá ò lè náwó bí Abíọ́lá wọ́n ní wọ́n kú tó pé wọn ò rí owó oògùn ẹ̀yin tẹ́jọ́ ọmọ lẹ́yìn Abíọ́lá ń gbà yẹn alpha ṣe rántí àwọn ọmọ Abíọ́lá mọ́ ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀rẹ́ Abíọ́lá nígbà yẹn MKO Mọ́ṣúdì Abíọ́lá ṣe rántí àwọn ọmọ ẹ̀ mọ́ níbi tí influence Abíọ́lá Mọ́ṣúdì MK tó dé ní Nàìjíríà tó yẹ kó jẹ́ pé àwọn ọmọ ẹ̀ ni wọ́n wá sọ pé wọn ò rí owó ra oògùn àwọn ọmọ Abíọ́lá wá ń kú níjọ̀wọ́ síjọ̀wọ́ ìjọ̀wọ́ làbíọ́lá kú what happens to his properties mo fẹ́ ṣayé mo fẹ́ ṣe dúníyàn ayé wà lọ́wọ́ ẹ̀ ìwọ máa jayé orí ẹ̀ Ọlọ́run ò bímọ ẹnìkan ò bí àmọ́ ọba rẹ̀ bẹ̀sán Ọlọ́run ọba tó sì mẹ́nìkan àfẹ́ni tó bá ń ṣe dáadáa tó sì tún wá rẹ̀ àfẹ́ni tó bá ń ṣe dáadáa òun ló máa rèrè jẹ àtúbọ̀tán lẹ́rí yẹn ní tó bá fẹ́ pè wọlé ẹ pè wọlé ẹ má bínú mo ti wọnú ọ̀rọ̀ jù lẹ́nu àbí ẹ má bínú tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé ẹ má bínú ẹ kí mi káàbọ̀. Connected to iPhone 5. Ó ní kó má ṣe tán ẹ má ṣe jẹ́ kó dẹ̀ tán ó ní kó gbọ́dọ̀ tán kò yẹ kó ní tán lẹ́yìn ẹjẹ́. ẹ bá gbóhùn sókè. báwo ni. bàbá mi ẹni dáàmú. ẹ ṣeun. ẹ try ẹ gbìyànjú try ẹ má bínú ẹ jẹ́ kí wọ́n rántí ẹ gbé wọn lọ nínú ráìmù míì tó jẹ́ pé fún ọlọ́gbọ́n fún olóye fún onímọ̀ ẹni tó lè rú ọ̀rọ̀ ayé rò tó lè mọ̀ pé ilé ayé ilé asán tó lè mọ̀ pé ilé ayé ilé òfo
tó lè mọ̀ pé awásáyé la wá sáyé ní wòwò ni a sì padà ní wòwò ẹnì kò kó wáyé o ẹni bẹ́ẹ̀ lẹ́nì kò sì kọ̀ láwáyé kò sẹ́ni kankan tó kó nǹkan pátá láàfilẹ̀ lọ́jọ́ kan ipò tàbí Abíọ́lá dà lọ́jọ́ òní tó ti dẹni ilẹ̀ bàbá Bọ́lá Ìgè ńkọ́ wọ́n dẹni ilẹ̀ Awólọ́wọ̀ ńkọ́ ó dẹni ilẹ̀ Abacha ni níbo ló wà ó dẹni ilẹ̀ kí náà sọ lẹ́yìn àwọn pípù yìí ìjẹ́ wọ́n ṣe é dáa àbí wọ́n ṣe é dáa ìjẹ́ wọ́n wúre àbí wọ́n ò wúre Ajúmọ̀bí ńbàdàn bó ti ṣe tó ń gbẹ ìgbà yẹn náà àwọn èèyàn sọ pé àwọn kan ló dáa àwọn kan ní ò dáa ṣùgbọ́n ẹni tá à ń sọ̀rọ̀ yìí ó ti dèrò lẹ̀ Akálà àwọn ọmọ ẹ̀ ń já sógún ilé táwọn ọmọ ẹ̀ ń já sógún ṣèbí torí ọrọ̀ ayé náà ni ó ti dẹni ilẹ̀ wọ́n sọ fún yín báyìí sí gbogbo yín ẹ rántí pé ọjọ́ kan lálọ́ jíyìn fẹ́ni tó rán gbogbo wa ń ṣẹ́ ẹ jẹ́ ká máa rántí wípé gbogbo nǹkan tó ẹ bá ṣe láyé yìí kò sáṣegbé o àṣepamọ́ ló wà o wọ́n ní kẹ́ ẹ farákùnrin kẹjọ omi ẹjọ́ rìn kó yan fanda láàrin àwọn ẹgbẹ́ ẹ ṣàkáǹtì ẹ̀ sílẹ̀ ẹ jẹ́ káwa náà lè sọ wípé lóòótọ́ òun jà fún ìlú òun ò jẹ́ gbogbo ó ti jẹ́ pé gbogbo àwọn tó bá fẹ́ gbórílẹ̀-èdè tiwa ga gbogbo wọn la máa ń tẹ̀rì mọ́lẹ̀ ó ti jẹ́ gbogbo àwọn tó bá fẹ́ gbé oríkì orí ìlú wa jáde gbogbo wọn ò kì í gbérí ṣùgbọ́n ẹjọ́ ajá sọ tòótọ́ fún yín o ṣẹ́rí tí gbogbo yìí ibi tá a ní kí gbégbé má gbé ibẹ̀ ni ó gbé o ibi tá a ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ ni ó tẹ̀ gbogbo ẹni tó bá ní kí gbòwó má rí tiẹ̀ ṣe á máa ṣáájú ẹ̀ kú ni gbogbo ẹni tó bá ní kí gbòwó kó má di tiẹ̀ ṣe nínú ayé bálálẹ́ bá ní ó dáa fún ọlọ́sùn òníjó dáa fún bọ́lọ́sùn bá wá tún gbà kó dáa fún alálẹ́ òníjó dáa fún gbogbo àwọn tó ní kárákùnrin yẹn má nísinmi onítọ̀hún ní nísinmi kí ló dé ọmọ Yorùbá ìjọ ọ̀la tó fẹ́ ṣe lè dáa kí ló dé ọmọ Yorùbá tó jẹ́ wípé àwa yìí náà ló jẹ́ pé a dira wa lẹ́sẹ̀ títí àárín nǹkan gidi ṣe fúnra wa mọ́ bá a rọ́mọ ẹlòmíì tó ń gòkè báyìí ìjì ká fọ̀rọ̀ ẹnu bàjẹ́ tàbí ká mú wọ́n ń pa wá lọ́tún wọ́n ń pa wá lọ́sì ẹ wo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ ẹnìkan ló dìde fún wọn Port Harcourt ó jẹ́ ṣe nọ́mà fún wọn wọn ò rí ènìyàn kankan sọ fún wọn ẹnìkan ló ń ba ẹnu sọ fáwọn agbésùmọ̀mí yìí ìjọba orí kankan ṣe fún bó tiẹ̀ jẹ́ pé wọ́n digbé lásán bọ́n bá jí ẹni tá à ń sọ ìgbégún mi tán bá digbé láàrin ìṣẹ́jú kan àwọn Fúlàní yìí á bọ́ síta wọn á gbógun ó ti jẹ́ pé ńgbà tó jẹ́ pé wọ́n mọ́mọ́ tiwa tó sọ pé kò lè wọ̀lú bàbá rẹ̀ àárí ọmọ Yorùbá kankan kó sọ̀rọ̀ ó wá dìsìn gbogbo wa wá pariwo Ìgbòho ló lè ṣe o Ìgbòho la fẹ́ o Yorùbá ó ní Yorùbá rororo bí iná alẹ́ Yorùbá rororo bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe bàbá la jẹ́ ṣùgbọ́n tí ń sọ wá dẹrú nílẹ̀ ẹ̀wà èèyàn Yorùbá ẹ dìde ẹja ronú ẹ dìde ẹ fàìjì fún máa yí kí gbogbo wa bọ́ síta ká bọ́ sórí títí ká kẹ́kọ́ yé wọ́ pé ìyá tá à ń jẹ ti tó wọ́n ti ń pa àwọn èèyàn wa jù wọ́n ti wà árín wa àwọn ìjọba ò rí tiwa rò mọ́ wọn ò rí tiwa rò fún ìṣẹ́jú kan mọ́ wọn tiẹ̀ mọ̀ pé yàrá ẹ̀ sísì mọ́ àwa la lè gbára wa lásìkò ìyá wa gángan fúnra wa la lè dìde ká gbára wa. There is no human being that want to save us in all this mess kò sẹ́ni tó fẹ́ gbà wá àwa la máa gbára wa ẹ dìde ẹ má jẹ́ ń pa ọ̀rọ̀ wa rùn ẹ má jẹ́ kán sọ pé wọ́n support ní táìmù ìlú kan wà tán pín ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ ò jẹ́ pín tiwa Yorùbá ẹ dìde ẹ̀yin ọmọ alálẹ̀ Yorùbá ẹ dìde bá a ṣe ń gbé sókè làwọn kan ń fà wálẹ̀ ẹ má jẹ́ ń fà wálẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ jẹ́ ká dìde ká gbára wálẹ̀ báyìí àsìkò tá a lè ṣeré àsìkò tá a lókun ẹ má jẹ́ káwọn ọmọ wa kán máa fi èdè wa pìtàn fáwọn ọmọ wa báwọn bàbá rẹ èdè tí wọ́n sọ ń gbà yẹn rèé ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ẹ jà fún arákùnrin kó lè bá a dìde fún wa lóòótọ́ a sọ pé lóòótọ́ ni gbogbo èèyàn sọ pé òun nìkan ló lè gbà wá òun nìkan náà kan ló lè ṣe tó bá dìde àwọn kan náà dìde tẹ̀lé lẹ́yìn ni tán bá sílẹ̀ àwọn kan náà gbéra láti tọ́ pé àwọn fẹ́ dìde fún ni ẹ jọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí ìrànwọ́ parẹ́ wọ́n ti pa àwọn èèyàn jù nílẹ̀ Yorùbá ẹ jọ ẹgbẹ́ mú bẹ́ẹ̀ ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá o Yorùbá wì nìkan ò lè ṣe o àwọn dáfínì náà ò lè ṣe o ẹ jọ ẹ dìde já fáìtì fún bàbá Ìgbòho Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ẹ kú ètò Yorùbá Wuyì. ẹ má bínú ìbínú mo bá wá sórí ṣó lẹ́nu
ẹ kú ọjọ́ mẹ́ta o. Yes, ma. Ẹ káàbọ̀ ma. Ẹ kú iṣẹ́. Àjọ ń ṣe ni ma. Kò kú ní rẹ̀yìn. Akúkú ń rí bẹ́ẹ̀ ṣe ń ṣe. Kò ní rẹ̀yìn o Yorùbáwùyí. Lágbára Ọlọ́run. Àwọn orin tẹ́ ẹ kú ó wú mi lórí. Yorùbáwùyí ó ní kálukú máa ṣe lọ. Ó ní kálukú ní òbẹ́rù rẹ̀ níbodè orí òní kú. Ẹ̀san bẹ̀. Èmi mọ̀ pé ẹ̀san wà. Ọlọ́run lẹ́lẹ́san. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lénìí o wípé Buhari mo fẹ́ sọ Buhari kọ́ ló mú ọmọ ìyá wa o. Bàbá wa o. Buhari kọ́ o. Bàbá wa ló ṣiṣẹ́ yẹn. Nígbà tí Buhari wà lórí oyè, tí Buhari bá sọ fún tó bá fẹ́ mú un, tí bàbá wa ò bá lọ́wọ́ sí i, wọn à lè mú un. Nítorí pé bàbá wa dẹ̀ ti ń ṣe kátà ẹ sọ lénìí pé ẹ̀san á ké níjọ́ kan tí àwọn bá ṣe tí wọ́n bá jẹ lọ kí wọ́n rántí àwọn ọmọ wọn lẹ́yìn kí wọ́n dẹ̀ tó lọ mo mọ̀ pé Ọlọ́run á ṣèdájọ́. Mo máa ń fẹ́ dá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹkún máa ń gbọ̀n mí wọ́n lóye Sunday Igboho orí kéèyàn jìyà lórí àwọn èèyàn kan wá máa fi ibi sú a máa dùn mí ní tó dẹ̀ jẹ́ pé àwa gan ń jẹ lára àyà yẹn. Wà nílé àwọn mi kan gan wà nílé mi ò kì í sùn lénìí aago 3 ò tí ì lù tí mo fi jí òun lọkàn mi wà tó àti lọ lé dẹ́rù bà mí ọmọ mi ra tíkẹ́ẹ̀tì fún mi ò mọ bí mo ṣe fẹ́ lọ Yorùbáwùyí Ọlọ́run lẹ́lẹ́san ṣùgbọ́n a mọ̀ pé wọ́n máa sọ pé ìdájọ́ Ọlọ́run máa pẹ́ àwọn alálẹ̀ máa ṣe ìdájọ́ wọn láìpẹ́ láì jìnnà mo mọ̀ pé Sunday Igboho tí wọ́n sì ń bẹ̀ ni wọ́n àti bẹ̀ sẹ́ẹ̀dì àwọn kọ̀ọ̀kan nísìnyí jáde iná máa jó wọn lábẹ́nu báyìí iná máa jó wọn oníkálukú wọn máa jó ẹlòmíì máa dùn lọ títí yóò máa sọ pé iná ò dálálẹ̀ ó sì ṣe nìyẹn lágbára Ọlọ́run Yorùbáwùyí ẹ ní ṣíṣe ó dàbọ̀. Bámi kẹ́ tó lọ please ẹ mọ́kàn yẹn kò ní ẹ̀yin nìkan kọ́ o ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń sunkún. Mi ò rọrùn sùn mọ́ Yorùbáwùyí mo kàn máa ń wò yín mi ilé dá sí mọ́. Gbogbo ẹni tó wà 70% tó wà nílùú òyìnbó ló ń sunkún bàbá Tinubu bàbá Sunday 70% ẹni tó wà nílùú òyìnbó ló ń sun ẹkún ẹ lé wa sẹ́yìn òdì náà ẹ̀yin òdì lẹ lé wa sí ẹ ṣèkà fún wa ìwà kàlẹ́wù fún wa á lè wálé kò wá sẹ́ni tó wà nílùú òyìnbó tí ò ní family Nàìjíríà kódà bó jẹ́ extended family. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé ma thank you so much ma. Ó dàbọ̀ Ọlọ́run. Ìwà ìkà lẹ́ ń wù fún wa many of us la mí sílé a lè jáde ẹlòmíì ò níwèé ẹlòmíì tó níwèé kò lè lọ́lé òfin gan gbélé wa lórí tó bá jáde ò lè wọlé padà tẹ́yìn bá jẹ́ bàbá tó dáa àwọn ọmọ yìí máa jẹ́ adopted child nílùú ẹ bá wa gbóhùn sókè sàn. ẹ lóye wa rè. ẹ bá wa gbóhùn sókè sàn. ẹgbẹ́jẹ́ ìlú náà ìlú àgbè yìí o ẹni fọmọ iṣẹ́ yìí ẹni fọkàn ṣe ẹni ẹni ń ṣe rí gbogbo ìgbìyànjú bẹ́ẹ̀ ń gbà lórí ilẹ̀ Yorùbá ìgbìyànjú yóò ní já sásán nígbà tí a bá dé orílẹ̀ èdè yìí lágbára Ọlọ́run ẹ̀yin náà máa jẹ́ nọ́mbà 1 lágbára Ọlọ́run ìdílé yín wọ̀n ní parun ṣe rí bàbá wa Sunday Igboho ó kú mọ̀ pé èmi ò kì í ṣọmọ ìbèrè ọtí bàbá ló jẹ́ fún mi Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run ló gbé sípò yẹn bẹ́ẹ̀ ni ààbò Ọlọ́run sì máa wà lórí ẹ̀ ẹ rí ìmọ̀ràn tèmi kàn fẹ́ fún bàbá mi Sunday Igboho ni pé a wo àwọn tán pé kán máa pé èyí tó bá ká lára kó náà gbébọn kó bọ́ ọ̀tá láì ṣe pé wọ́n bá fi gbogbo nǹkan ìní ẹ̀ sílẹ̀ fún ìyẹn ní èkejì tó bá fi gbogbo nǹkan ìní ẹ̀ lẹ̀ fún tá gbogbo wa bá fẹ́ jáde ní kí gbogbo wa jáde ká má pe bàbá kankan mọ́ ká má pe àní kan fún ṣẹ́rí gbogbo kọ́ńtà tiẹ̀ kọ́ hàn fún his account ẹ̀ fún. òun náà ni mò ń sọ. because sometimes táwọn mi bá bẹ̀ pé tó bá fẹ́ tásìkò owó school bá fẹ́ tó bá fẹ́ san owó school táwa méjì àwọn struggle pé a fẹ́ san owó school máa wá wò wípé ok àwọn ọmọdé yìí Sunday Igboho báwo ni ìyàwó nìkan ṣe máa wá sanwó school
when our making our struggle. Sometimes that will make me cry. Nítorí ìjà ìlú tí ò kì í ṣe pé ó fẹ́ gbowó ń bẹ̀. Ok, irú àwa táwa nílẹ̀ Nàìjíríà táwa nílẹ̀ Yorùbá yìí sí, a lè jáde bó ti wù wá. Èèyàn kan ló kọ sí comment section yìí náà, ó ní Fúlàní wọ community àwọn lánàá ní Agbékú, ó ní wọ́n pa ọ̀rẹ́ bàbá òun, wọ́n dẹ̀ ṣàìmọ̀ èèyàn léṣe. Agbékú ni mo pin kalẹ̀. Àwa gan táwa nílé ọkàn wa ò balẹ̀ tó wá sọ pé ẹ̀yin tẹ́tẹ́ tó ń bọ̀ tó ti tójọ́ mẹ́ta tẹ́ẹ̀tẹ́ tó mọ bí tẹ́tẹ́ tẹ̀sẹ̀ bọ̀. Ẹ jẹ́ kó lu ẹdúró báyìí kó tún máa san wa lágbárí níbi tá a wà, ó mà bẹ́tà. Eléyìí le o, àmọ́ mo mọ̀ pé Ọlọ́run tó dá ilẹ̀ Yorùbá kò ní fi wá sílẹ̀. Àwọn alálẹ̀ wọ́n á gbèjà wa jà, wọ́n á máa bọ́ nínú ìṣòro yìí lọ́jọ́ láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run. Ipa àwọn Fúlàní máa pín lórílẹ̀‐èdè gbogbo agbára tí àwọn tó ń pera wọn ní bàbá ẹ̀kọ́ ẹ fún wa tó ń dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn lágbára Ọlọ́run á jù wọ́n lọ, á fa agbára wọn ya. Ó ṣe máa rí mi báyìí. Agbékú pàtó ṣẹlẹ̀ lánàá gan àwọn èèyàn pè mí, wọ́n ti wá Agbékú o, mo ní ṣé kí n máa bọ̀ ni, because I don't know what to do. I don't know. When it happened yesterday, people were calling me. Wọ́n ti Agbékú o, wọ́n ti that was ọ̀sán àná. Mo fẹ́ jẹun àárọ̀ ní lọ́sàn-án yẹn. Mo fẹ́ ọ̀sán níbi bí. Mo fẹ́ jẹun àárọ̀ nígbà yẹn. Wọ́n Agbékú. Hello, Yorùbá wuyì. Hello, sir. Ẹlẹ́. Yes, sir. Ẹ kú ètò. Àjọ ń ṣètò ni, sir. Ṣé rí tí a bá ń sọ̀rọ̀ nípa Tinubu, àwọn àgbààgbà tó wà nílẹ̀ Yorùbá, kò sẹ́ni tó yọ sílẹ̀ torí aláìní tìjú ni wọ́n. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé bàbá náà jẹ́ fún wa o, èmi náà rẹ̀ kí ṣe ọmọdé, mo ti lé ní 60. Tèmi bá wà ní position tí mo lè máa ṣe nǹkan tẹ́ ń ṣe yìí, máa dárúkọ wọn ní kọ̀ọ̀kan ni. Gúnmi yàtọ̀ sí Gúnmi, àwọn kan wà nílẹ̀ Haúsá tó yẹ pé wọ́n ń sọ pé kán fi àwọn ọmọ tó ń pààyàn kán fi wọ́n sílẹ̀, kán bà gbogbo ẹkọ́nọ́mì Nàìjíríà jẹ́. Kí ni Sunday ṣe? Ṣé ni ẹ̀rí wà kán mọ àwọn ẹni tí àwọn Fúlàní yìí pa ní Ọ̀yọ́ state lásán nìkan? Tí Tinubu bá dẹ̀ ń wò pé bóyá agbára òun ló gbé òun débẹ̀, tí ò bá yẹ pé ẹ̀yin Yorùbá wuyì gbogbo ẹ̀yin agitator tẹ́ ń pariwo pé ẹ̀ ń lọ fún Yorùbá nation, àwọn arábí yẹn gan ò fẹ́ kí Tinubu débẹ̀ mọ́. Bẹ́ẹ̀ dìgbà tán wò pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí wọn ò bá jẹ́ kí Tinubu lọ Yorùbá nation yìí, ẹni yìí máa lọ báàkì wọn. Òun ló ṣe jẹ́ kán ní kó wa máa lọ. Ẹ rí i pé ìgbà tó dé dáìmìnì tí wọ́n bẹ̀rẹ̀ ìjà láàrin ara wọn. So kí Tinubu kọ́lọ́n kó bá a lọ́ra ẹ̀mí ẹ̀, whatever tó bá fẹ́ ṣe kó ṣe kó tó 2027. Without that, tó bá yẹn rò pé bóyá òun máa lo agídí kan láti fi sọ pé òun máa tún gbéra òun síbẹ̀, èyí tó yìí ń ṣe yìí ó yẹ kó kọ́ lọ́gbọ́n pé wọn ò jẹ́ kó ń gan ní gọ́ọ̀mẹ̀ntì yìí ṣe. Báwo ló ṣe ń rọrùn sùn gan? Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. I don't know mi mọ nǹkan tó ń ṣe bàbá yìí. Kéèyàn kàn ní agídí, gbogbo ayé ló mọ̀ pé Tinubu ní agídí. Nǹkan tó ń pè kọ́ lágídí kọ́ nìyẹn. Ó fẹ́ fi ba nǹkan jẹ́ ni, torí tí ó bá fi lè kúrò ń bẹ̀, ó yẹ kó mọ̀ pé gbogbo Yorùbá náà máa fókọ̀sì. Ọlọ́run Elédùmarè lọ́jọ́ ìní, á bá dúró tì yín o Yorùbá wuyì. Ẹ gbìyànjú fún wa. Ẹ pẹ̀lú àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá tá máa fún ní oyè gidi. Ẹ̀yin lẹ yọ wá àtọlọ́run, tí ò bá jẹ́ yín, wọ́n ti kó gbogbo wa lẹ́rù náà. Wọ́n ti kó gbogbo wa lẹ́rù from A to Z. Àwọn àgbàlagbà wà níbí báyìí, wọn ò lè lọ sílé. Àwọn ọmọ wọn fẹ́ lọ sílé. Àbó òye yín sìn bẹ́ẹ̀ tí ìgbà tó bá ń gbọ́ròyìn ìlú lọ́hùn yẹn, ẹni kálukú kan ń páyà ni. Ṣé kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ? Nàìjíríà wọn ò rí nǹkan kan torí kò síná. Wọn ò rí níùsì gbọ́. Àwa tá a dẹ̀ wà níbí báyìí, bọ́n yàgbẹ́ a máa gbọ́, bọ́n tọ̀ a máa gbọ́, a dẹ̀ ń pass gbogbo information yẹn. Bàbá tí ò bá tẹ̀ gbọ́ information kò dẹ̀ sọ fún àwọn àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Pẹ̀lú ẹ̀ náà wọ́n máa ṣe tí kòkun ni. Àwọn Fúlàní ẹ wo nǹkan tó ń ṣe fún Nnamdi Kanu, wọ́n ṣẹ̀ wá ń regret nsìn. So ṣé ìyẹn náà ó dìgbà tóun bàbá bá tẹ lórí ọ̀rọ̀ Sunday kó tó ṣẹ̀ wá mọ̀ pé àbùkù ti dé. Ṣé láyé ń bẹ̀ tó bá yá ń sìn á máa kan lábùkù ni, à ní sọ pé bàbá wa mọ́ kó dùn wọ́ọ̀tì ẹ̀. Bẹ̀tọ́ ọmọ yẹn pààyàn kò fàdíyà.
kò ṣe kidnapper àwọn èèyàn ló kó bọn kiri tí wọ́n ń ṣe orí burúkú yìí kò sí yẹn nu ti Sunday so ẹ kó ètò Ọlọ́run bá mi dúró tì yín o pẹ̀lú ògbọ. àwọn ẹ̀yin èèyàn mi ṣé àwọn Fúlàní ṣé ẹ ṣúọ̀ pé lóòótọ́ ni wọ́n regret nǹkan tí wọ́n ṣe fún Nnamdi Kanu àbí wọ́n ń play propaganda láti pawọ́ pọ̀ ní Yorùbá lórí ẹ bá wa gbóhùn sókè sá. Ẹ kálẹ́ o gbogbo ilé ni mo kí o ẹ kú ètò. Ìyá mi Múlíká mo kí gbẹ̀yìn tẹ̀ ń kí mi o. Ẹ kú kìlú kó lè dá o lágbára Ọlọ́run ọba màámi Ọlọ́run á jẹ́ kọjọ́ yín pẹ́ o ẹ níyàn kú o ọfà kú ò ní kàn yín kò ní ká ọmọ yín o RIP wọn ò ní fi ṣe píṣọ gbogbo wa ní ìtókù kí ọdún yìí kó fi parí o lágbára Ọlọ́run ọba o ẹ kú ètò ẹ kú kó lè dá ẹ kú ìfọmọ ènìyàn ṣe lágbára Ọlọ́run ọba nǹkan nífẹ̀ẹ́ lẹ bàbá yín tẹ nífẹ̀ẹ́ lẹ ìyá yín ẹ̀yin ò ṣe kẹ́ lo platform yín láti fi máa wá èrò láti fi máa sọ̀sọ́kúsọ ibẹ̀ làwọn ayé lọ ń bò sí èmi máa ń sọ mo dẹ̀ máa tún máa sọ lọ òyìnbó tẹ́ ẹ lo platform yín láti fi sọ̀rọ̀ sókè sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà gbogbo yín lẹ ti kọ́lé sí ilẹ̀ Yorùbá o gbogbo yín lẹ kọ́lé sí ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ lé ẹni tó ń pè yẹn wọ́n ní pé stop máa pè yín tẹ́dá bá lọ sóko tó bá lọ ṣáájú ilé làbọ̀ ìsinmi oko a ní kí gbogbo yín kẹ́ fọhùn síta tí gbogbo platform tẹ́ bá ti ń gbà táwọn ìyá yìí ń pariwo tí everybody ń pariwo international community wọ́n máa ṣiṣẹ́ lásìkò tó yẹ kan iṣẹ́ wa mọ̀ pé ẹ̀ ń lo platform yín fún nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ ta ló fẹ́ bẹ Ọlọ́run kan gbalé ìyá òun kan gbalé bàbá òun lọ́wọ́ òun ṣebí gbogbo yín lẹ́lẹ́bí ní Nàìjíríà ẹ wá sùn ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ìlú òyìnbó yẹn lẹ fẹ́ kú sí délé mọ́ kò sí bẹ́ẹ̀ lè ṣe máa lọ ọmọ àlèyàn ló máa fọwọ́ sí ju ilé bàbá ẹ ọmọ ọkọ máa sọ pé bí n bá tẹ̀ máa kú bó bá kú ẹ̀jẹ̀ kan lọ́rùn mi ilẹ̀ bàbá mi náà yóò ní gbàgbé mi bẹ́ẹ̀ á yóò ní gbàgbé yín torí pé iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ gbójú yín jáde tẹ́ ń fi ohùn sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá nǹkan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ìtàn ọ̀dẹ̀ nígbàgbé yín láṣẹ Èdùmàrè kí n wá sọ̀rọ̀ síbi tó yẹ kí ọ̀rọ̀ lọ ṣe rí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹni bí ni gbogbo wọn ti ń pọnmọ́re balùwẹ̀ màmá ṣe rí tí èèyàn bá wù nǹkan tó ń lọ lórí social media tó bá ń sọ̀rọ̀ wọn àgbà ilẹ̀ Yorùbá kò yẹ kéèyàn kan jáde pàgbà làwọn ojú gbà mí tì fún àwọn àgbà wa nílẹ̀ Yorùbá àwọn kan ń gbé wọ́n halẹ̀ mọ́ wa lórí ilẹ̀ bàbá wa àwọn kan ní Gúnmì tó ń ṣàgbédegbà tí ò bójú kí ni olóyè Sunday Igboho ṣe tó wọ́ọ̀sì tó nǹkan tí àwọn Gúnmì ṣe Gúnmì sọ pé kẹ́ ẹ bá negotiate kọ́ máa pa àwọn ọmọ yín lórí ilẹ̀ wọn àwọn tó ń ṣe tó ti ń pa wọ́n bàbá wa ọba Ọọ̀ni of Ifẹ̀ olórí ládéládé bàbá torí ẹ give àwọn speech kan ní àwọn interview tẹ́ ẹ ṣe tó pè yín sí lórí kíní tẹ́ ti ṣe interview tó ṣe interview fún yín ẹ̀yin ó ti yé wa pé ẹ pẹ̀lú ọmọ yìí ẹ support kí ilẹ̀ Yorùbá kó dá dúró ó ní pé kó máa pa wá lẹ̀ Yorùbá tẹ́yin bá ti ń jẹ tẹ́ bá ti wà òkè ẹ̀yin ò rí bẹ́ẹ̀ ṣe tó nísìnyí ṣé gbà tẹ́ fẹ́ gbóró yẹn bàbá wa ṣé bẹ́ẹ̀ ṣe rí nìyẹn ọkàn tí yín ti balẹ̀ ẹ ti jẹ owó ìlú ẹ ti jẹ gbogbo owó ìlú ẹ ti kó sí inú ẹ ti tóbi àwọn ẹbí yín àwọn ìyàwó yín tó pọ̀ rẹpẹtẹ lọ wọ́n ń gbádùn ọkàn wọn balẹ̀ ẹ kó àwọn fìgìláńtẹ tó lè máa ṣọ́ ẹ̀mí títí yín ẹ kó wọn sí ọ̀dọ̀ títí yín ṣùgbọ́n àwọn tẹ́ ń pè wọ́n tọ́ máa rí tọ́ máa pariwo kábíyèsí ó tẹ́ máa forí wọn máa dulẹ̀ kiri àwọn yẹn ò ní ìdí ààbò nílẹ̀ Yorùbá àwọn bàbá wa tó lọ lánàá wọn ṣe lẹ̀ Yorùbá báyìí ẹ ń sọ ẹni pé ogun òkú wọn lẹ̀ Yorùbá rí ṣógun ò tí bẹ̀rẹ̀ sí kó wọn lọ́n pa wọn àwọn tó pa iṣẹ́ fẹ́ dẹ̀mí wọn padà ni ẹlẹ́ máa lé wọn padà síbi tó ti ń bọ̀ in the history tó ti ń jagun pẹ̀lú Yorùbá wọn kàn kàlẹ̀ Yorùbá rí bá wọn tó ti ń pa ẹni sì kì í ṣe pé wọ́n kàn kà wọn ni kì í ṣe generation kan lọ́n kàn kà lọ́ káàkiri yẹn ṣùgbọ́n ẹ̀ ń fi ayé ọmọ Yorùbá gbogbo ọmọ Yorùbá tó bá ń lé Yorùbá tó bá ti mọ̀ pé ayé yín wọ́n fi ń play politics ni ó kàn wọ́n tó bá lè rú wọn tẹ́rí nǹkan tẹ́mi máa sọ ni pé
olóyè Sunday Igboho ẹ ṣí àkáǹtì wọn sílẹ̀ wọn ò ṣe nǹkan kan o wọn ò jalè o ẹ yé pa wá mọ́ ni wọ́n kàn sọ o so ẹ̀dẹ̀ tá a dẹ̀ máa bẹ̀ yín wọ́n ní tó bá ń lu ọmọ èèyàn lójú èèyàn tí bàbá yẹn ò bá lè sọ̀rọ̀ á jẹ́ pé bàbá yẹn ò ṣe bàbá dáadáa ẹ kú ètò ìyá mi ò ní sọ di. ìyá wa tó ń pè wọ́n á ti pè yín padà o. a ti pè yín o ìyá tó ń pè a ti pè yín o. àyè má tí wà jẹ́ ká pe àwọn tó kànnà. ẹ tẹ́ wá lórí YouTube yẹn bá wa share video anyway tẹ́ bá wà ẹ bá wa share video ẹ bá wa tẹ thumb up lórí ẹ̀. ẹ ká sùn mọ́ ẹ kú dédé àsìkò sà. TikTok ó yẹ send request kí n gbẹ̀yìn èèyàn wọlé bóyá àwọn èèyàn lè dúró lórí TikTok I don't know ẹ bá wa gbóhùn sókè sà. Yorùbáwùyí ṣe rí ọ̀rọ̀ pọ̀ tí èmi fẹ́ sọ ṣe rí nígbà míì wà ṣe rí bàbá Ọbásanjọ́ ṣe mọ̀ pé àwọn máa ń dóde pé ẹ̀kan máa bẹ̀ àwọn wọ́n máa ń sọra wọn dọlọ́run ni òun ló ṣe jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn òun rò pé àwọn ti láyé lénìí wọn ò rògbẹ̀yìn àwọn báyé àwọn ṣe fẹ́ rí. mo kọ́ ẹ̀kọ́ kan nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. ẹsẹ̀ yẹn kò that was a mistake à ń gbọ́ yín sà. ẹ̀kọ́ tí mo kọ́ lórí ọ̀rọ̀ Abíọ́lá purọ́ Kọ́lá Abíọ́lá Dovin Estate ló ń gbé lẹ́kọ̀ọ́ mo wà ń bẹ̀ níjọ́ tí wọ́n ń bi Kọ́lá Abíọ́lá lówó security pé kò ti sanwó security omi bọ́ lójú mi ni. Kọ́lá Abíọ́lá mo fi Ọlọ́run tí mo sì mo fi búra fún yín. A lọ ṣiṣẹ́ nínú estate yẹn I was coming out làwọn security ń drag ẹ̀ pé kò ní bọ́tà. Mo sun ẹkún. Ẹ jẹ́ ká wá wo bí ayé ṣe lọ. Ẹ̀kọ́ ńlá nílé ayé yìí o kí la mú wá kí la máa mú lọ. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mi ò fẹ́ sọ sí public bọ̀ torí pé mẹ́nu bà ìdílé yẹn ni mo fi sọ̀rọ̀ yìí. Kólóyè Sunday Igboho máa wòran tá bá ti lè nígbàgbọ́ pé kò sí ń ta mú wá